ní aráàlú fẹ́ mú láàrin ara wọn wọ́n fẹ́ tó gbọ́ èdè wọn somebody who can speak their language wọ́n fẹ́ ẹni tó ní etí wọn wọ́n fẹ́ ẹni tí ọmọ kọ̀rọ̀kọ̀ ń dùn wọn wọ́n fẹ́ ẹni tí kì í ṣe political philanthropist ẹ̀yìn condemn yìí nínú ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú náà fi wọlé wọn ò fẹ́ popular jingle wọn ò fẹ́ mọ̀kẹ́ popular lórí rédíò they don't want a radio presenter or radio popularity they don't want it television popularity they don't want it they want somebody with them somebody láàrin wọn ó dà tẹ́ bá tẹ̀ wá pè mí lọ́yọ́ pé ọ ṣé èmi ní ìsọ̀nà lébù èmi ní ìṣe senator èmi ní ìtùnú rẹ́ẹ̀pù ni kí ni tí ń bà yín lẹ́rù kí lẹ̀ ń sáré kì í fún kí lẹ̀ kẹ́yìn àtàkì Oríyọmí fún kí tó wáyé pé Oríyọmí jáde tó bá fẹ́ win ẹjọ́ win tí ọba win ẹ fílẹ̀ tí àwọn tó jáde tí wọ́n win election tí wọ́n kú ọ̀láyé ni stop discouraging people sẹ́ni tẹ̀mí kékeré ni o ṣùgbọ́n Ọ̀yọ́ ń pè ọ́ has come to stay and Ọ̀yọ́ ń pè ọ́ is not for Oriyomi Hamzat èmi kọ́ ni mo ní Ọ̀yọ́ ń pè ọ́ o go and make your research èmi kọ́ ni mo ní Ọ̀yọ́ ń pè ọ́ o èmi kọ́ o ṣùgbọ́n bí Ọlọ́run ẹwà tí dọ́tẹ́ ti sọ wọ́n wà bá mi wọ́n gbé kámẹ́rà sójú mi wọ́n sọ oríṣiríṣi sẹ́ni kí n jáde pé mo ṣe tán tí báwọn tó fẹ́ dìbò kálukú wọn sọ pé àwọn ti ṣe tán àwọn tí ó contest wọ́n ti ń sọ oríṣiríṣi nǹkan wọ́n di tí mo change tí mo ṣe tẹ́lẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ dìbò tí ń jáde pé àwọn ṣe tán náà sẹ́ni mi kí n jáde ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ pé tó bá tásìkò bò some people are waiting for my voice some people are ready to go where I ask them to go enemy ilé win word mi let's wait till that time let somebody come out on for Ọ̀yọ́ ń pè ọ́ káfà kalẹ̀ nínú Ọ̀yọ́ ń pè ọ́ káfà ọ̀nàrẹ́bù kalẹ̀ nínú Ọ̀yọ́ ń pè ọ́ káwọn tí ó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí Ọ̀yọ́ ń pè ọ́ káwọn political party wọn tó máa pè wọn káwọn tí ó ṣẹlẹ̀ look at one of my friend my very good friend Abdulrasaq Abdulgani Mr. GRA ẹ wo bí ọkùnrin yẹn ṣe dáa tó níwà àti níṣe tọ́jú ọmọlúwàbí ẹ wo gbà tó ti ń jáde tẹ ẹkọ tẹ fún tíkẹ́ẹ̀tì torí ẹ sì mọ̀ pé ó ṣe dáadáa ẹ mọ̀ pé ó súnmọ́ aráàlú ẹ mọ̀ pé àárín aráàlú ló wà the greediness and this attitude of politicians láti máa ṣẹ́ẹ̀dì àwọn èèyàn tó lè ṣe dáadáa kó jẹ́ pé wọ́n kàn máa gbé tó wù wọ́n lé wa lórí iná aráàlú láwọn ọ̀fẹ́ it is not for Oriyomi Hamzat tí wọ́n bá sì mú mi tọ́lọ́ bá ní iṣẹ́ ẹ̀ tó bẹ́ẹ̀ kí n mọ̀ ṣe tọ́lọ́ bá sì ní mọ̀ ṣe gbogbo ayé ò tó bẹ́ẹ̀ pé kí n ṣe what's our problem so ẹ dojú ìbọn yín kọ bòmí ẹ mọ̀ yìí sọ́dọ̀ tiwa àwọn òsínú ẹ̀tẹ́ don contest o do or die ilẹ̀ yín fẹ́ ṣe ẹ fẹ́ yìnbọn pa gbogbo ayé ẹ̀yin àtàràlú lẹ fẹ́ contest kì í ṣe ẹ̀yin àtOríyọmí o aráàlú lọ́yọ̀ ń pẹ́ o is not Oríyọmí o tí Ọlọ́run bá sì sọ pé Oríyọmí ọ̀yá ní ìsinú ẹ̀ tẹ́yàn lè lo àdùmọ̀kọ́rọ́ yín fún kọ́ wa fi máa gbé discourage they don't discourage me tàràlú bá lọ yá wọ́n lè fẹ́ tó wù wọ́n kalẹ̀ èmi ọ̀ tẹ̀lé mo sọ fún yín ni pé gómìnà Ṣèyí Mákindé sọ pé láàrin aráàlú àti ìjọba àtẹ̀yìn olóṣèlú níbo tí ń bọ̀ èmi faramẹ́ tàràlú bá fà kalẹ̀ ẹ gbọ́ mi yé mo faramẹ́ tàràlú bá fà kalẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀sí ń gbẹ́rọ̀ yìí pé Oríyọmí tí lóun jáde owó win ẹ gbé láti bẹ̀rẹ̀ pé I said if pé tí mo bá jáde máa win ó dá ṣé kí n sọ pé tí mo bá jáde ní win ni ṣé èmi wà nílà ká ibi tí yín ni nígbà tí ń dùn yín ṣé kí n sọ pé tí mo bá jáde ní win ni ẹ̀yin náà bá ń sọ ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ ṣèyàwó yín lé lórúkọ ẹni ò ní bí ẹ lè làtò kẹlẹ́ ní dé tí ẹ lè jáde kẹlẹ́ ní wọlé ẹ̀yin tínú bí tíyàwó yín bá lóyún yọ sọ̀ láyọ̀ bẹ́ẹ̀ bá làjọ ẹ̀ dé bẹ́ẹ̀ bá wọlé ẹ̀ jáde bẹ́ẹ̀ sì jáde ẹ̀ wọlé àjáde wọlé òní tọ́sẹ̀ yìí náà èèyàn máa sọ ń tọ́ da síra rẹ̀ ni o gbogbo tó trend lánàá ẹ̀ ṣe oríire ẹ̀ tún gbélé yìí náà Oríyọmí lòun jáde wọn wọlé aráàlú àti olóṣèlú ló fẹ́ dìbò ẹni wọ́n bá sì fà kalẹ̀ ilé mi ọ́ tẹ̀lé èmi ò ní tẹ̀lé olóṣèlú this time around ẹni aráàlú bá fà kalẹ̀ ni wọ́n tẹ̀lé ẹ̀yin aráàlú wọ́n ti wá ní illiterate lẹ́yìn bàbá yìí wọ́n ní illiterate lẹ́yìn màmá yìí wọ́n dà tẹ́ olóṣèlú ti bẹ́nu yìí wọ́n náà mọ̀ kankan and I want you to show them that you are despite the fact that go university and polytechnic kò sọ yìí di illiterate ẹ jẹ́ kó yé wọn when it is time ẹ jẹ́ kó yé wọn wípé bí àwọn ṣe wà literate láspẹ̀tì wọn ilẹ̀ yìí náà wà literate láspẹ̀tì yín á wà á pàdé lórí sókàn wá ẹ tún lè pè bẹ́ẹ̀ ṣe pè bẹ́ẹ̀ bá ṣe pè á máa da yín lóhùn ó wà nílẹ̀ gan ni o ọmọ Ìbàdàn ni mí ní Olúyọ̀lé níbi olè gbẹ́jàre olóhùn ọmọ agbọ́ sásámọ́sá ọmọ agbọ́ yàyà ìmáyà ọmọ agbọ́ kìjìkìjì ẹsẹ̀ mọ́ta kìjì tí ọba jẹ́ ni ọba yá ayẹni tí ọba jẹ́ ni ọba yá jẹ́ ni ọba san jẹ́ ti gbọ́ ẹ mọ̀ dẹ́rù bà wá owó ìdárù kìíní lábarúgbó aráàlú ló ṣe tán Ọ̀yọ́ pé wọ́n fa state honorable kalẹ̀ wọ́n fa house of rep wọ́n fa kalẹ̀ wọ́n fa senator wọ́n fa kalẹ̀ wọ́n fa gómìnà wọ́n fa kalẹ̀ àwọn fẹ́ wo ìbò wọn ẹ ti ẹ̀dùn náà ṣe pìrìsẹ́ńtà sẹ́yìn ni ṣe sáà sẹ́yìn ni bẹ́ẹ̀ bá kówó jẹ lọ́tún lọ́sìn náà tẹ́ fẹ́ dìbò ọ̀dọ̀ wa lẹ́sà wá àwọn aláìní àmọ́ ọkùnrin lọ́dà ara yín dúdú àwọn aláìní ẹ̀yà kákùnrin lẹ́fun kápẹ́ yìí lẹ́yìn rẹ̀ ó ti sápìn kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́gẹ́ kí la ṣe fún yín mo rántí gbogbo assurance ni mo ní pé wà láìjẹ́ àrẹ ọgbà ticket àfi bí wọn ọba mọ tọkàn lọ́rọ̀ lókù they deprived him kèsì ẹ̀kẹ́ kèsì ẹ̀mẹ́jì they deprived him just because he's a presenter why kí ló dé káyọ̀ lùwà fa GRA kalẹ̀ nísìn tọ́yọ̀ ń pẹ́ pé nínú ẹgbẹ́ yìí o GRA la fà kalẹ̀ o
kẹ wá ní ẹnìkan o ọ wá láti ibì kan o kémi ọ tẹ̀lé o kémi ọkọ ìsẹ́ni yìí o kémi ọmọ ìjáde tán o ẹlọ́ṣèlú ọ̀dà àwọn ni wọ́n ń pàṣẹ ayé wa ibi mọ̀ wáyé tọ́ba ni wọ́n wo oníṣìn kò sí tí ń ṣe kọ̀kọ́ kò ń bínú torí wọ́n wà tí wọ́n fi kín lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n fi wo ilé àpò èdò ilé bàbá ẹ̀ mo fara mọ́ Ọ̀yọ́ ń pè ọ́ o tọ́ba jẹ́ mi wọ́n pè ó dìgbà náà ná bọ́jà lómi wọ́n pè ó dìgbà náà ná ṣùgbọ́n gbogbo ẹni tí Ọ̀yọ́ ń pè ọba pè Oriyomi Hamzat ó tẹ̀lé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà sì ti sọ pé láàrin aráàlú àtolóṣèlú ìdìbò 2027 ní ọ̀dàlẹ̀ mi ọ̀yápá o mo dúró lórí ọwọ́ òdodo àti ìfẹ́ aráàlú Ọlọ́run ó jẹ́ ọba wa láyọ̀ àní mọ́ bá lọ báyìí o ọjọ́ kan náà láyé padà ó dé ẹ ṣeun o sókè wá ti bẹ̀rẹ̀ ẹja pàdé ńbẹ̀ ní tí ì sọ nǹkan kan ibẹ̀ lẹ́ẹ̀tì gbọ́ wíníwíní lórí àgídìgbò lórí social media àgídìgbò náà ni àbí rédíò wa 88.7 FM ẹ ṣeun o ẹ ṣeun bí ojú ọ̀nà. ìjọba àní aráàlú.